Sunday Igboho nínú fìlà APC tí Yorùbá Nation ń kọ́. Nígbà tí àwọn èèyàn rí ọkùnrin akíkanjú tí wọ́n ń pè ní Sunday Igboho nínú fìlà ẹgbẹ́ òṣèlú APC tó wa fìlà náà mọ́rí pẹ̀lú ìdùnnú níbi ayẹyẹ ńlá kan táwọn ọba àtàwọn èèyàn APC pọ̀ sí nílùú Ìbàdàn, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní inú wọn bàjẹ́ gidi. Kódà ayé sú àwọn míì, àwọn kan sì sọ ìrètí nù pátá. Wọ́n ní ìṣòro ayérayé ni fún Yorùbá láti bọ́ lóko ẹrú Fúlàní tàbí tàwọn amúnisìn gbogbo tó ń yọ ìran ọmọ Oòduà lẹ́nu. Àwọn míì bínú, wọ́n sọ̀rọ̀ sí Ìgbòho pé àṣé ẹnìkan tí kò ṣeé tẹ̀lé ni, pé àṣìṣe làwọn ṣe tí àwọn ń pè é láṣáájú àwọn. Àwọn míì ní àwọn ti sọ tẹ́lẹ̀ pé bí kìnìún dá agbádá iná tí ẹkùn ògìdán olólà ijù wẹ̀wù ẹ̀jẹ̀ kanlẹ̀ tí ológìnní kákò sórùlé, kò sí yàtọ̀ kankan nínú ọmọ ajá ẹgbẹ́ apẹranjẹ náà ní gbogbo wọn. Ẹran tí kálukú wọn ń pa jẹ ló yàtọ̀ síra. Wọ́n ní àwọn ti mọ̀ tẹ́lẹ̀ pé tọ́ọ̀gì olóṣèlú ni Ìgbòho ń ṣe. Lọ́dọ̀ àwọn olóṣèlú ló ti wá, ọ̀dọ̀ àwọn olóṣèlú náà ni yóò sì padà sí dandan. Èyí tó ṣẹlẹ̀ ní Ìgàngàn kàn wáyé bẹ́ẹ̀ ni, kì í ṣe pé Ìgbòho mọ̀ pé ohun tí yóò padà dà nìyẹn. Bí ọ̀rọ̀ bá dà báyìí, bí ọmọdé bá ṣubú, ọmọdé yóò wo iwájú. Bí àgbà bá ṣubú, àgbà yóò wo ẹ̀yìn wò. Nítorí ohun tó gbéni ṣubú kì í sí níwájú mọ́, ẹ̀yìn ẹni ní í wà. Tí èèyàn bá fẹ́ mọ ohun tó fa gbogbo ọ̀rọ̀ yìí, àfi kó wò ó látẹ̀yìn kó lè mọ ibi tí tọ̀hún yóò dorí ìbínú tàbí àlàyé ẹ̀kọ́. Sunday Igboho kò sọ fún yín pé òun fẹ́ ṣe aṣáájú Yorùbá o. Kódà kò ní òun fẹ́ ṣe ajìjàgbara ọmọ Yorùbá o. Àwọn èèyàn ló fa Sunday Igboho sí i. Kò sí irọ́ níbẹ̀ pé Yorùbá ń wá aṣáájú, títí di àsìkò yìí náà la sì ń wá. Ìdí ni pé nígbà tí ìran àwọn èèyàn kan bá wà tí wọn kò ní aṣáájú, rádaràda ni wọn yóò máa bá kiri. Àwọn ìran wẹ́wẹ́ tí kò tó wọn ni yóò sì máa fi wọ́n ṣẹrú. Ohun tí Yorùbá ṣe nílò aṣáájú gidi nìyẹn. Ṣùgbọ́n kì í ṣe Sunday Igboho. Ọmọkùnrin náà kò sì múra láti wá ṣe aṣáájú Yorùbá. Àwọn tí wọ́n ń wá aṣáájú fún Yorùbá tí wọn kò sì mọbi tí wọ́n ti lè rí ọ̀kan tàbí ọ̀nà tí wọ́n lè gbé e gbà, àwọn ni wọ́n wọ́ Ìgbòho wọlé. Nígbà tóun náà kò sì rí ohun tó burú níbẹ̀, ó gbà sí wọn lẹ́nu. Àmọ́ nígbà tí ìṣòro dé bó ti máa ń dé sí aṣáájú àti àìníṣọ̀kan àwọn ọmọ Yorùbá lápapọ̀, àwọn tí wọ́n fà á jáde ò lè gbà á sílẹ̀ mọ́. Àwọn náà sádànù, àfàwọn díẹ̀. Kílẹ̀ wá ní kọ́mọ ọlọ́mọ ṣe o, ṣé kó máa dá jìyà ni? Bí ọmọdé bá kọ iyún àná, bí àwọn àgbà bá fìtàn balẹ̀ kò ṣe kinní kan. Ohun tí Sunday Igboho kò mọ̀ rárá ló tẹ́rí sí. Àwọn tí wọ́n sì tẹ̀lé náà kò mọ̀. Ìyẹn ni wọ́n ṣe lè máa bú u. Ẹni tó bá fẹ́ mọ̀dí ọ̀rọ̀ yìí yóò padà sí ọdún 1992 sí 1993, nígbà tí àwọn ọmọlẹ́yìn Awólọ́wọ̀ tó ń ṣèṣèlú tó ń parapọ̀, tí wọ́n pàdé nílé Bọ́lá Ìgè, tí wọ́n ní kí àwọn jí Afẹ́nifẹ́re tí wọ́n ti lò láyé Awólọ́wọ̀ tẹ́lẹ̀ dìde. Wọ́n fẹ́ fi ẹgbẹ́ náà kó Yorùbá jọ kí wọ́n lè wọlé ìbò ní o. Àmọ́ lẹ́nu ẹ̀ ni wọ́n wà tí wàhálà dé, tí ìbò June 12 mú rògbòdìyàn dání, tí Afẹ́nifẹ́re darapọ̀ mọ́ ẹgbẹ́ Nàdẹ́kò, tí gbogbo Yorùbá sì gbà pé Afẹ́nifẹ́re yìí lẹgbẹ́ tó ń ṣojú àwọn. Àsìkò náà ni wọ́n sọ olórí Afẹ́nifẹ́re di olórí Yorùbá, tí Michael Adékúnlé Ajásin sì jẹ́ olórí fún wọn. Ẹni bá rántí Ajásin kó wo ìtàn ẹ̀ pẹ̀lú Ìgbòho tí ẹ tì sínú ohun tí kò mọ̀ yìí. Lẹ́yìn tí Ajásin kú ní 1997, wọ́n fi Abraham Adésàn ṣe olórí wọn. Abacha tì wọ́n mọ́lé, wọ́n jù wọ́n sẹ́wọ̀n. Síbẹ̀ náà, àwọn bàbá náà ò torí ẹ̀yìn gìn. Àmọ́ ẹgbẹ́ àwọn olóṣèlú ní Afẹ́nifẹ́re. Èyí làwọn ọmọ Yorùbá tí wọ́n jí ọ̀dọ́ nígbà náà ṣe dìde, tí wọ́n ní àwọn yóò dá ẹgbẹ́ tí wọ́n míì sílẹ̀, ẹgbẹ́ ajìjàgbara. Níbi tí ẹgbẹ́ OPC ti dé ní ọjọ́ 29 oṣù kẹjọ ọdún 1994 nìyẹn. Bí èèyàn bá mọ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ OPC yìí, tí wọ́n fa irú àwọn èèyàn bíi Gani Fáwẹ̀mí, bẹ́ẹ̀ kọ́ Ramson Kuti àti àwọn Yorùbá alákíkanjú míì mọ́ra wọn, tí wọ́n sì fi Frederick Fáṣẹ̀hùn ṣe olórí wọn,
tọ̀hún yóò mọ irú àwọn aṣáájú tí Yorùbá ti ní rí. Fáṣẹ̀hùn fúnra ẹ̀ ló sọ pé nínú àwọn alátìlẹ́yìn OPC ní Gani Fáwẹ̀mí àti bẹ́ẹ̀ kọ́ Ramson Kuti ń ṣe, bó tiẹ̀ jẹ́ òun Fáṣẹ̀hùn, Gani Adams àti àwọn méje míì làwọn dá ẹgbẹ́ náà sílẹ̀ ní Mushin. Àmọ́ bí ẹgbẹ́ OPC ti lágbára tó nígbà tí àwọn olóṣèlú dé, wọ́n da ẹgbẹ́ náà wó pátá nítorí wọ́n ní Fáṣẹ̀hùn ṣe bí ẹni pé òun ni olórí Yorùbá. Bẹ́ẹ̀ àwọn Afẹ́nifẹ́re ni wọ́n fa Tinubu àti gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ìgbà náà kalẹ̀. Adésànyà ni wọ́n sì mọ̀ ní bàbá wọn, lídà Yorùbá. Lọ́rọ̀ kan àwọn olóṣèlú yìí fa Gani Adams mọ́ra, wọ́n sì rí i pé wọ́n gbé igi ńlá sáàrin òun àti Fáṣẹ̀hùn, òun ò sì mọ̀ pé àwọn olóṣèlú wọ̀nyí ń lo òun ni. Bẹ́ẹ̀ lẹ́gbẹ́ wọn ṣe túká o, tí OPC pín sí méjì. Ọlọ́run ló sì mọ iye tí ẹgbẹ́ náà pín sí báyìí. Níbẹ̀ ni OPC ti sọ agbára tí ìbá ní nílẹ̀ Yorùbá nù títí dòní yìí, tó kù kìdá ariwo lásán. Bákan náà ló jẹ́ nígbà tí wọ́n fẹ́ dìbò ní 1999, tí wọ́n fẹ́ fa ẹni tí yóò du ipò ààrẹ kalẹ̀, ẹgbẹ́ Afẹ́nifẹ́re fọ́. Àwọn àgbààgbà ẹgbẹ́ láwọn ò lè mú Bọ́lá Ìgè nítorí pé ó lágídí gan ni. Wọ́n ní Olúfàlàyé tó ṣe é pàṣẹ fún làwọn máa mú. Wọ́n mú Fàlàyé ní The Rovans Hotel nìbàdàn lẹ́yìn tí Ìgè ti náwó tó nára. Ìgè ò dárí ọ̀rọ̀ náà jin àwọn ẹlẹgbẹ́ tó kù nínú Afẹ́nifẹ́re. Ìbínú ọ̀rọ̀ náà ló sì fi lọ bá Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣiṣẹ́, tó fi ṣe mínísítà, ẹni tó jẹ́ pé òun ni olórí àwọn alátakò Afẹ́nifẹ́re nígbà náà. Àsìkò tó ń ṣe mínísítà lọ́wọ́ ni wọ́n kúkú lu Afẹ́nifẹ́re fọ́ pátá. Wọ́n lọ dá ẹgbẹ́ ìgbìmọ̀ àgbà Yorùbá sílẹ̀, Yorùbá Council of Elders níbàdàn náà ni. Bọ́lá Ìgè ló sì ṣáájú wọn. Bó ti ń lọ ló mú Bísí Àkàndé dání àti Láàmú Adésínà. Níbẹ̀ lẹ́nìkan kò ti lè sọ pé ẹni báyìí ni aṣáájú Yorùbá mọ́, nítorí níbẹ̀rẹ̀ bàbá Aláyàndé ni wọ́n fi ṣe olórí ìgbìmọ̀ àgbà yìí. Nígbà tí òun sì kú ni wọ́n mú Adéyínká Adébáyọ̀. Àwọn yìí kò sì gbà pé Abraham Adésànyà ni olórí tàbí ọ̀gá àwọn. Nígbà tí ọ̀rọ̀ yóò sì fọ́ lójú, Tinubu yapa kúrò lẹ́yìn àwọn bàbá tó fi Afẹ́nifẹ́re gbé wọlé, ó bá tiẹ̀ lọ. Kọlùkọlù ńlá sì kọlù Afẹ́nifẹ́re. Wọ́n gba gbogbo ìpínlẹ̀ Yorùbá mọ́ wọn lọ́wọ́ fún Ọbásanjọ́. Nǹkan ò sì dáa fún ẹgbẹ́ náà látìgbà náà mọ́. Kò sí ẹnìkan tí a lè tọ́ka sí bí aṣáájú Yorùbá níbìkan mọ́. Nílùú òyìnbó ní Amẹ́ríkà, àwọn ẹgbẹ́ ńlá kan wà níbẹ̀. Ẹgbẹ́ ọmọ Yorùbá làwọn ń jẹ́. Ipa tí àwọn náà kó lásìkò wàhálà ìbò June 12 yìí sọ wọ́n di nǹkan ńlá nílẹ̀ Yorùbá àti ní gbogbo àgbáyé, débi pé ibikíbi tí ẹ bá ti dárúkọ Yorùbá, ẹ fi kí ẹ dárúkọ ẹgbẹ́ ọmọ Yorùbá Amẹ́ríkà yìí mọ́. Àwọn pòfẹ́sọ̀ ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Gbádégẹṣin ni aṣáájú wọn níbẹ̀rẹ̀. Lẹ́yìn tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re dàrú nílé, wọ́n gbìyànjú láti dá sọ́rọ̀. Àwọn náà ò rí yanjú. Kò sí pẹ́ ní wàhálà míì dé láàrin tiwọn náà. Àwọn kan yapa kúrò nínú wọn. Wọ́n dá Yorùbá Foundation sílẹ̀. Àwọn yìí sì fi pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè sí olórí tiwọn. Amẹ́ríkà ni gbogbo wọn jọ ń gbé o. Bánjí Akíntóyè ló padà wálé, tó wá darapọ̀ mọ́ ìwọ̀nba àwọn Afẹ́nifẹ́re tó kù, tí wọ́n sì fi ṣe igbákejì alága ẹgbẹ́ wọn. Ìlàkàkà pé kí nǹkan yí padà ló dá ìjà míì sílẹ̀ láàrin wọn. Làwọn kan bíi Amos Akíngbà, Tọ́lá Adéníyì àtàwọn míì bẹ́ẹ̀ bá fa Bánjí Akíntóyè mọ́ra, wọ́n sì fi ṣe olórí Yorùbá nìbàdàn ní 2020. Kò tún pẹ́ tí ìjà dé láàrin àwọn náà. Tọ́lá Adéníyì, Amos Akíngbà àti àwọn kìlà gba ọ̀nà ọ̀tọ̀. Bánjí Akíntóyè mú Wálé Adéníran tó wà ní yunifásitì Ifẹ̀ nígbà náà. Àwọn náà ń ṣe olórí Yorùbá tiwọn níbìkan. Àsìkò yìí ni Sunday Igboho lọ sílùú Ìgàngàn láti lọ kojú àwọn Fúlàní oníwàhálà ibẹ̀ ní 2021. Nígbà tí àwọn Akíntóyè sì rí pé ó ṣe kinní náà dáadáa, èrò pọ̀ lẹ́yìn ẹ̀. Wọ́n fà á mọ́ra láti máa bọ̀ lọ́dọ̀ tàwọn kí àwọn lè fi ẹsẹ̀ ìjìjàgbara Yorùbá múlẹ̀. Ohun tó sọ Ìgbòho di ajìjàgbara rèé, tó sì jẹ́ kó bá àwọn Bánjí Akíntóyè lọ. Nígbà tí àwọn DSS yabo ilé Ìgbòho tí wọ́n pààyàn níbẹ̀ tí wọ́n sì kó àwọn ọmọ ẹ̀ lọ, tó jẹ́ Ọlọ́run ló yọ òun pàápàá, tó sá lọ sí Kútọnu. Àwọn pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè lọ bá a níbẹ̀ àti Wálé Adéníran, wọ́n sì jọ wà níbẹ̀ ni. Nígbà tí ilẹ̀ gbóná tí kò sí kinní kan mọ́, Wálé Adéníran rọ́ padà. Ó padà wá sí Nàìjíríà, ó sì ń wá ojú rí àwọn Tinubu títí dòní ni o.
àwọn aráàlú òyìnbó tí wọ́n ń kó owó kalẹ̀ ti padà lẹ́yìn wọn. ọ̀pọ̀lọpọ̀ wọn ló fẹ́ bá ìjọba yìí ṣe. àwọn tí wọn kò sì bá ìjọba yìí ṣe kò lówó lọ́wọ́ ni wọ́n bá fi Sunday Igboho sílẹ̀ tó ń rìn kiri lóhùn nìkan. fún ẹni tó ti jẹ́ jayéjayé tó jẹ́ ọ̀rẹ́ àwọn eléré àti olórin tó ní àwọn ọmọ ẹ̀yìn nìbàdàn lóríṣiríṣi tí àwọn òṣèlú máa ń wá láti lò ó, tó ń jayé bíi ọba, tó wá di ìsáǹsá. ohun tó jẹ́ kí Ìgbòho padà sọ́dọ̀ àwọn tí wọ́n lè gbà á sílẹ̀ nìyẹn. pàápàá ọba Rashidi Ládọjà, ẹni tó ti mọ̀ ọ́n tipẹ́tipẹ́ nígbà tí ogun òṣèlú le nìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọ́sí. bí ìtàn Sunday Ìgbòho àti ìjìjàgbara ẹ̀ nílẹ̀ Yorùbá ti rí ní ṣókí nìyẹn. ohun tí òun ò mọ̀ rárá ló forí sọ. tàbí kí ló mọ̀ nípa ohun tí àwọn bíi Wọlé Ṣóyínká ti ṣe lọ́rọ̀ Yorùbá yìí rí? àwọn bíi Awùjalẹ̀ tó wàjà yìí, Bọ̀dé Akíndélé, Michael Adékúnlé Ajásin, Fàṣẹ̀hùn, Fáwẹ̀yìnmí, bẹ́ẹ̀ kọ́ bàbá Ọmọjọlá, Adéòjó Ìlísádé, Àlàní Akínrìnádé, Aláò Àkàbàṣọ̀run, Abraham Adésànyà, Ayọ̀ Adébánjọ, Ọláníwọ̀n Àjàyí, Kòfó Akérèlé Bọ́kùnà, Ganiu Dáúdù, Ṣọ́láńkẹ́ Ọ̀nàsànyà, Ṣẹ́gun Gbádégẹṣin, Bánjí Akíntóyè, Ayọ̀ Ọ̀pádòkun, Emmanuel Aláyàndé, Adéwálé Thompson, Adéyínká Adébáyọ̀, Kúnlé Ọlájídé àti àwọn mẹ́nìmẹ́nì tí èèyàn ò lè dárúkọ débì kan rárá. nígbà tí ẹ bá mọ irú ìwé tí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kà, owó tí púpọ̀ nínú wọn ní, yóò yé yín ìdí tí ẹnikẹ́ni ò fi lè dárúkọ Sunday Ìgbòho bí aṣáájú Yorùbá níbì kankan. bẹ́ẹ̀ ní tòdodo, ọmọkùnrin náà kò sọ bẹ́ẹ̀ fún ẹnikẹ́ni o. àwọn èèyàn ni wọ́n ń tì í sí i. bàbá Bánjí Akíntóyè tí wọ́n jọ wà ní Kútọ́nù, ọmọ ọdún 91 91 years ni bàbá náà báyìí o. irú eré kí ni bàbá 91 years yóò máa bá ọmọ 53 years ṣe ọdún 43? bàbá náà kì í ṣe bàbá Sunday, bàbá ẹ̀ ni. ọ̀nà wo ni wọ́n sì fi lè gbàjọra? Wálé Adéníran tó tún tẹ̀lé wọn lọ, ọmọ ọdún 83 83 lòun o. ta ni Ìgbòho wá fẹ́ fojú jọ láàrin wọn? owó wo ló wà lọ́wọ́ àwọn bàbá wọ̀nyí tí wọ́n fẹ́ máa fi tọ́jú Ìgbòho? tàbí bàbá 83 ló fẹ́ náwó fún? àwọn aráàlú òyìnbó ni kò sì mówó wá mọ́ yìí. ìjọba Nàìjíríà ló sì dojú ìjà kọ yìí. níbo ni ìbá wa gbé ayé Ẹ̀gbà tí kò bá padà wálé, tí kò sì darapọ̀ mọ́ ẹgbẹ́ tó ń ṣèjọba? lóòótọ́ àwọn míì yóò ní kò sí ohun tó burú tó bá wálé tí wọ́n dáríjì, àmọ́ pé bó ṣe lọ sínú ẹgbẹ́ òṣèlú APC yẹn ni kò dáa. bẹ́ẹ̀ ni o, tó bá jẹ́ ó fẹ́ ṣe dáadáa ni bó ti dé nì, níṣẹ́ ni ìbájókòó ẹ̀ jẹ́ tí kò sì ní darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan. ṣùgbọ́n kí ni yóò máa jẹ? iṣẹ́ wo ni yóò máa ṣe báyìí o? iṣẹ́ wo ló ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀? níbo ni yóò ti bẹ̀rẹ̀? ṣé bí ìdí iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ ni yóò padà sí? kò sáà ní jókòó sílé láì ṣiṣẹ́. tó bá ṣe bẹ́ẹ̀, ta ni yóò máa bọ́? àwọn ajìjàgbara tí ẹ mọ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀, iṣẹ́ ńlá wà lọ́wọ́ àwọn. ṣé Gani Fáwẹ̀yìnmí lẹ fẹ́ sọ ni? ẹni tó ti ṣe lọ́ọ̀yà tó ti là tó sì lu. yàtọ̀ sí èyí, ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ní ìwé gbogbo ẹjọ́ tí wọ́n bá ṣe ní Nàìjíríà ń jáde láti iléeṣẹ́ ẹ̀. Weekly Law Report ni wọ́n ń pè é. gbogbo adájọ́ àti lọ́ọ̀yà ní Nàìjíríà àti lókè òkun ni wọ́n máa ń wá ìwé náà kiri. 1974 ló sì ti bẹ̀rẹ̀ sí tẹ̀ ẹ́ jáde, tó ti fi bí 30 ọdún tẹ ìwé náà kí wàhálà àwọn Àbáṣà tó dé rárá. mílíọ̀nìà ńlá láyé ìgbà náà ni. tàbí Fàṣẹ̀hùn tó ní ọsibítù ńlá tí orí ò pé 2 lágbègbè ẹ̀. tàbí bẹ́ẹ̀ kọ́ lẹ fẹ́ sọ ni? àwọn wọ̀nyí níṣẹ́ ajé tó ń mówó ńlá wọlé fún wọn, tí apá ìjọba kò sì ká wọn láti bà iṣẹ́ náà jẹ́. iṣẹ́ wo ló wá wà lọ́wọ́ Ìgbòho àti àwọn ajìjàgbara bíi tiẹ̀ báyìí o? olówó wo ló wà nílẹ̀ Yorùbá tí kì í ṣe kọ̀ǹtráktọ̀ ìjọba tàbí kó lóun ń ṣe bísínẹ́sì wo lèèyàn fẹ́ ṣe ní Nàìjíríà tí kò ní lọ́wọ́ ìjọba nínú? ṣé ẹni tí ìjọba bá ń fún ní kọ́ńtíráàtì tàbí tí wọ́n ń ra ọjà tó ń ṣe lọ́wọ́ ẹ̀ ni yóò wá lọ síbì kan tí yóò ní òun ajìjàgbara, òun fẹ́ Yorùbá nation? irú ẹ̀ ò ṣeé ṣe ní Nàìjíríà yìí. ìyẹn ló ṣe jẹ́ bí Yorùbá bá ń wá ajìjàgbara tí wọ́n ń fẹ́ Yorùbá nation lóòótọ́, tí wọ́n bá ń wá aṣáájú, àfi kí wọ́n ṣetán láti náwó ẹ̀. aṣáájú wọn ò ní ṣiṣẹ́ kan ju iṣẹ́ wọn lọ. wọn yóò kó owó bùkátà ẹ̀ kalẹ̀, yóò máa jẹ tí yóò máa mu, tí yóò sì lè máa káàkiri pẹ̀lú àwọn tí wọ́n bá jọ ń ṣiṣẹ́.
àmọ́ láti jókòó láti ní ẹnìkan yóò jà fún Yorùbá bí ìgbà tí a bá ń tanra wa jẹ ni o. èyí tó tiẹ̀ burú ni pé bó o bá tún wá ní owó ẹ lọ́wọ́ gan-an tí o ní ò ń jà fún Yorùbá, àwọn Yorùbá míì yóò sì máa bú ọ. bí àwọn kan bá ní ò ń jà fún wọn ni àwọn míì yóò ní ìyẹn àwọn tí wọn ò tiẹ̀ lè ta kútú rárá ni o. wọn yóò máa fi ẹnu bà ọ́ jẹ́ pé ohun tí ìwọ náà fẹ́ jẹ lòun wá. ìrànlọ́wọ́ kan kò sì ní dìde láti ibikíbi. tàbí ẹni mélòó ló wá Sunday Igboho lọ sí Kútọ́nù? ẹni mélòó ló fún ẹbí ẹ̀ tàbí ìyàwó ẹ̀ lówó? bó ti ń bá àwọn APC ṣe yìí oríṣiríṣi nǹkan mèremère ni yóò wọlé fún òun náà sì mọ̀ bẹ́ẹ̀. ẹ fi Sunday Igboho sílẹ̀ kó máa ṣayé ẹ̀ bó ṣe mọ̀ ọ́ ṣe o. bí Yorùbá bá fẹ́ ní aṣáájú àfi kí ẹ wà ní ìgbáradì fún un. bí aṣáájú kan bá sì jáde kí gbogbo wa dìde sí i. àmọ́ bí a bá wá rí aṣáájú kan tí gbogbo wa fi í sílẹ̀ tó ń ráre kiri yóò padà pé òun ò ṣiṣẹ́ náà mọ́ ni yóò sì máa bá ayé ẹ̀ lọ. nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í pariwo Yorùbá nation làwọn kan ti sọ pé kò rí bẹ́ẹ̀ o, kì í ṣe bẹ́ẹ̀ lẹ́ ó ti ṣe, kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ rárá. àmọ́ ọ̀pọ̀ tí ọ̀rọ̀ náà ò yé tí wọn ò mọ kinní kan nípa ẹ̀, àwọn ni wọ́n ń bẹ̀rẹ̀ sí mú àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ lọ́tàá. ọ̀rọ̀ náà ló délẹ̀ yìí o. ẹni tí yóò jẹ ẹyin inú àpáta kò ní wẹnu àáké. ṣòpé kì í ṣe ẹrù ẹnìkan, àgbájọ ọwọ́ ni wọ́n fi ń sọ̀yà, kì í ṣe ìka ẹyọ kan. bí Yorùbá bá fẹ́ ní aṣáájú, iṣẹ́ tí gbogbo wa yóò gbáradì láti ṣe ni. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Sunday Igboho tí wọ́n ní wọ́n rí fìlà APC lórí èyí wò tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.